Ani olodo ayé tí mo ever and ever rí tí mo ti mọ̀ báyìí. Ọmọ Olowoeko àbí Msbaba àti gbogbo wọn àti gbogbo àwọn Akonbi Oloba yẹn. Àwọn olodo tí mo ti ever and ever come across ní ìgbésí ayé mi. Àbúrò yìí máa ń bi yín pé captive sọ ìtumọ̀ captive. Ipe ṣé àwọn bàbá ayé ọjọ́ yẹn ńlẹ̀ Yorùbá ṣé àwọn náà máa ní captive àbí wọn kì í ní? Peto ani captive o ani captors ó yá sọ ìtumọ̀ captive wallahi ó sì sọ díjà pẹ̀lú àbúrò yìí mọ́. Olodo ni ó wá sọ pé bó ṣe rí nù akẹ́yìn máa mọ̀ túmọ̀ captive ìwọ tó mọ̀ túmọ̀ captive ló fẹ́ máa sọ èdè Lárúbáwá tí ò yé ọ. Olodo ni now ó wá sọ pé ànábì o ilẹ̀ Lárúbáwá nìkan la rán sí ìbọ̀ wá bẹ̀ wọn náà àmọ́ kọ́kọ́ lọ mú ibi tí o ti ní ànábì jalè ibi translation wọn gan ibi tá ti kọ́ pé ànábì o ipe ó jalè mú jáde. Ìwọ tó yẹ pé tẹ́sí Google rẹ̀ ṣinṣin ipe best man in the world wallahi ànábì ni Google gbé wá. Ìwọ tó sọ̀rọ̀ òun náà mọ̀ tẹ́ best man in the world ànábì kọ́ra wọn list ẹ̀ níbì kan tó bá gbà ànábì wá wọ́n gbé Isaac Newton tẹ̀lé tí wọ́n mọ̀ gbé wá. Best man in the world wọn ò gbé Ifá wá wọn ò gbọ́ Ọ̀rúnmìlà wá wọn ò gbọ́ Bàtálá wá wọn ò gbé Ṣàngó wá. But best man in the world ànábì ni wọ́n gbé wá. Ànábì yẹn ni wọ́n wá ló jalè ibi translation yìí wọn náà gbé wá níbi tá ti ní ànábì ó pé he stole tó bá gbé wá níbẹ̀ kódà easy join yẹn àjọ mẹ́ta kò Islam gbé wá níbi translation wọn náà ipe wọn là ànábì ó òyìnbó tún òmù òyìnbó náà ẹ̀yin tẹ́ fẹ́ takò Islam tẹ̀ túmọ̀ kẹ̀kẹ́ ó wá ní ànábì wọn rán sílẹ̀ Lárúbáwá and Ọlọ́run sọ kódà Ọlọ́run ò gbọ́n tó sọ ni Ọlọ́run ní wa ma arsalnaka illa kafatan linnasi bashiran wa naziran. Ọlọ́run wá ní walakinna aksara an-nasi la ya'lamun. Ọlọ́run ní ìyá ànábì o àrán sí èyàn kankan o illa kafatan linnasi àyàfi gbogbo àgbáńlá ayé gbogbo èyàn ayé la rán sí. Ọlọ́run wá ní bashiran àrán ní olùfún wọn níro àwọn tó bá gba Islam tó gbà pàwọ́ Ọlọ́run náà lọ́lọ́run fún wọn níro pé ẹ̀san ń bẹ. Wa nadhiran irú àwọn Akonbi Oloba ayé àtàwọn ẹmẹ̀wà wọn tí wọn ò gbà pọ́lọ̀ wà tí wọn ò sì gbà Islam nadhiran olùkìlọ̀ ló jẹ́ fún wọn o sọ fún wọn pé wọn ò jà àgbákòyà wọ́n ṣẹ̀sìn àyàfi tí wọ́n bá gba Islam. Ọlọ́run wá ní walakinna akthara an-nasi la ya'lamun. Ọlọ́run ní akthara an-nasi ọ̀pọ̀lọpọ̀ nu wọn ni ò mọ̀ àsáwọn tí ó ṣòfò láyé pọ̀. So tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Kùránì ẹ̀ sọ̀rọ̀ nǹkan tó rújú ní tí ò yé yín. Ó wá ní ṣé wòsàn wà nínú Quran ládùúgbò wòsàn tó wà nínú Quran yìí kò sọ̀rọ̀ tí Al-Qur'an ló dá sí. Ọlọ́run ní shifa'un wa rahmatun lil mu'minin. Ọlọ́run ò sọ pé shifa'un wa rahmatun lin nasi lil mu'minina ní fáwọn tó bá gba Quran gbọ́ tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ni Quran ó ṣiṣẹ́ fún. Ìwọ tá ti fòdodo hàn tó ródòdó tó gbábò ní ó ṣiṣẹ́ fún ọ. Lọ́ba mi fi ní zalikal kitabu wọ́n á máa sọ yín wọ́n jọ mi àwọn